Ẹ kú bójú ọjọ́ ṣe rí ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àjìn, ẹ kú gbogbo ẹ̀. Èmi ọmọ yín náà ni o, Àrẹ̀mọ Jésù. A tún ti dé sórí ètò wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá lórí ìkànnì yìí wípé òtítọ́ báyìí òun làwa gbé dání. Ẹ kú kalẹ̀, ẹ káàbọ̀ sórí ètò náà ká tó máa tẹ̀síwájú. Ẹ jẹ́ kí a lọ gbọ́ national anthem wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ wá lórí ètò yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, national anthem tá ò gbọ́ lónìí nítorí pé ètò tèmi special program ni. Ó special nítorí pé a ṣe léyìí fún ti Democracy Day, láti máa fi ṣèrántí Democracy Day. Tẹ́ ò bá gbàgbé, ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn, ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn, òun ni orílẹ̀-èdè wa Nàìjíríà tá a bẹ̀rẹ̀ sí ní jẹ mùdùnmúdùn, tá a bẹ̀rẹ̀ sí ní pé ká gbádùn democracy láì dènà pẹnu lórí ìkànnì The Truth Arena. A kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀. Ẹ jẹ́ a lọ gbọ́ national anthem wa ní èdè Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. National anthem méjì la ó gbọ́. Tá a bá dé, a ó máa ṣàlàyé ìdí tó fi jẹ́ national anthem méjì. Ẹ ṣé, ẹ kú kalẹ̀. Ọmọ ojúkòbó rẹ̀ yín náà ni o, ọmọ ògbìlẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gbore. Èmi lọmọ báńta ní ìlú Ìjẹ̀bú Òde. Ọmọ alágẹmọ 16 náà ni o. Kò ní bàjẹ́ fọmọ ẹnìkọ̀ọ̀kan wa bí ògo ṣe ń jẹ́ tọlọ́run bá mi. Ẹ kú kalẹ̀, ẹ ó gbádùn mi dọ́ba lónìí. Ẹ ṣé, bá ń gbé sókè nílé agbára lọ́hùn ká lọ gbọ́ national anthem wa. Ó yá gbogbo wa, ẹ jẹ́ a dúró wámwám bí ológun. Ẹ dúró wámwám. Ẹ ṣé, mò ń bọ̀. Nàìjíríà àkíyọ̀, ilẹ̀-èdè wa ọ̀wọ́n, ẹ̀yà àtẹ̀délé yàtọ̀, àdúró níṣọ̀kan. Gbogbo wa la ó fàyọ̀ sí, ilẹ̀-èdè wa ọ̀wọ́n, àsíá wa yóò já mi pé ẹ̀tàn ló ń jọba, nígbà láfíà tàbógun, èyí yóò jèrè wá. Láti filé ọmọ lọ́wọ́, àsíá láìlábàwọ́n. Ọlọ́run gbogbo ẹ̀dá, gbọ́ àdúrà wa yìí. Jẹ́ ká ní orílẹ̀-èdè níbi rẹ̀ jẹ́ kó sí àlàáfíà àti ọ̀pọ̀ jẹ́ bùkún Nàìjíríà. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation.
ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ òdàdìdé bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. bẹ́ẹ̀ ni ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Kò ní bàjẹ́ fọ́mọ nìkọ̀ọ̀kan wa bí ògo ṣe ń jẹ́ tọlọ́run bá mi. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì The Truth Arena gbàgede òtítọ́, ìkànnì tó jẹ́ pé báyìí orí òtítọ́ la jókòó lé, ohun òtítọ́ là ń gbọ́ lórí ìkànnì yìí. Kìkìdá ẹni tó bá fẹ́ gbọ́ òtítọ́ ló máa ń yí sí ìkànnì yìí. Ẹ̀yin olólùfẹ́ òtítọ́, ẹ̀yin là ń bá sọ̀rọ̀, ẹ̀yin náà ni olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Àtúntìdé náà nìyẹn o, gẹ́gẹ́ bá a ṣe máa ń dé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àfojúsùn wa orí òtítọ́ la gbé lé. Ojú òní tọmọ ẹnìkọ̀ọ̀kan wa bí ògo ṣe ń jẹ́ tọlọ́run bá mi. Lẹ́ẹ̀kan sí i, orúkọ tèmi ni àrẹ̀mọ jésù, ọmọ ojú kòbó rẹ̀, ọmọ ìgbìlẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gbore, ọmọ bántá ní ìlú ìjẹ̀bú òde. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí gbọ́ wa. Kí la mú wá fún wa lónìí? Ohun tá a mú wá fún wa lónìí, òun náà ni wípé democracy, the good, the bad and the ugly of democracy. Ojú òní tì wá lágbára Ọlọ́run. À ń sọ eléyìí lórí ìkànnì yìí kélé ilé wà ní àkọsílẹ̀, kélé ilé tún jẹ́ ìṣíniníyè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá, torí pé wọ́n sọ wípé tọmọdé ò bá bá tàn ṣe bọ́mọdé á bá àrọ́bá, àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Lónìí a ó fi oríṣiríṣi fídíò gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó, a ó fi wọ̀n wá lórí ètò yìí. Ètò tèní, ẹ má gbàgbé pé mo sọ fún wa pé it's a special edition, torí pé àwọn àrọ́mọdọ́mọ tá ò tí ì bí wọ́n ń bọ̀ wá gbọ́ ètò yìí, eléyìí tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n ń bọ̀ wá ṣíwèé ìtàn kan bí àwa ti ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. A fẹ́ sọ̀rọ̀ nípa democracy. Níbo la ti ń bọ̀, níbo la bá dé, àti wípé níbo la ń lọ. Ojú òní tọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú, ẹ jẹ́ a kọ́kọ́ wo fídíò yìí ká lè fi tún rán wa létí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kó tó di pé a débi tá a dé báyìí. Ojú òní tọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ a wo fídíò yìí. 2018, we have celebrated Fídíò eléyìí tá à ń wò lọ́wọ́ yìí, òun ni a ká sílẹ̀ nígbà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, pírẹsidẹ́ǹtì Nàìjíríà, tí wọ́n sọ̀rọ̀ nípa democracy day 2025, tí wọ́n dẹ̀ ń gbóríyìn fún àwọn tí wọ́n ti jà fitafita nípa democracy tí àwa ń gbádùn báyìí. Ẹ jẹ́ àfarabalẹ̀ fún wọn dáadáa láti gbọ́. A national misdeed by making June 12 Democracy Day and by officially acknowledging Chief MKO Abiola and his running mate Babagana Kingibe as the victors
and the duly elected president and vice president, respectively, of Nigeria after June 12, 1993 election. Year by year, election after election, every time we debate instead of battle, we discuss instead of fight, and argue instead of destroy. We preserve the institution of democracy. More importantly, we weave the culture of democracy into very fabric of our nation. We thank God for this. Whilst Chief MKO Abiola is June 12th central figure, ẹ jẹ́ agbọ́ bí dáadáa ìdí tí Chief MKO Abiola ṣe jẹ́ central figure June 12. Heroes of democracy. We must celebrate the courage of Alhaja Kudirat Abiola and Pa Arfe Rewani, both of whom were murdered by agents of military repression. We also remember the many civil rights activists, journalists, and politicians imprisoned, exiled, tossed aside, tortured, and beaten by the military regime. We remember Chief Anthony Enoro, Commodore Dan Suleiman, Chief Abraham Adesanya, Ayo Adebanjo, Chief Gani Fawayemi, Balarabe Musa, Ganiu Daudu, the journalist Baguda Kato, and Commodore Ndibusi Kanu. I mention these names not to exclude or degrade the profound contribution of anyone else, but to illustrate through these few heroes the universality of our ẹ rí i pé bàbá òwòwé rárá tó fi ń ka àwọn wọ̀nyí tó fi ń sọ̀rọ̀ wọ̀nyí ìyẹn ni pé àwọn náà ní ipa tó lágbára tí wọ́n kó nípa ìtẹ̀síwájú democracy eléyìí tèmi àti ẹ̀yin tá à ń gbádùn ẹ̀ lóde òní. And it will even be more pan-Nigeria as we strive to perfect it. ẹ káàbọ̀ padà sórí ìkànnì The Truth Arena. ẹ ṣe tẹ̀ ń tẹ́tí gbọ́ wa. ṣe bẹ́yìn náà rí fídíò tá a fi wọ̀nyí níbi tí aṣíwájú Bọ́lá Ahmed, President of Nigeria tàsìkò yìí, nígbà tí lọ́dún tá a fi ń ṣètò yìí ọdún 2025 la wà yìí, ìyẹn ní ọjọ́ Democracy Day títí 2025. tẹ́ ò bá gbàgbé, lórílẹ̀‐èdè Nàìjíríà a máa ń ṣe àyájọ́ àti ìṣèrántí Democracy Day ní gbogbo ọjọ́ 12 oṣù kẹfà gbogbo ọdún. títí Democracy Day tọdún 2025 òun lẹ́rí tí ààrẹ wa Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódòdẹ Bàbá Jagaban tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀, tí wọ́n ti ń give kudos, tí wọ́n ń give credit fún àwọn tí wọ́n ti jà fitafita nípa democracy torílẹ̀-èdè yìí. ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa lórí ètò yìí lónìí. àwọn àṣírí kan wà tá ò fi wọ̀n wá, àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tá ò fi wọ̀n wá, àwọn ìṣíniníyè kan wà tá ò sọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà, pàápàá àwọn ọmọ Yorùbá, torí pé Yorùbá ni mí, Yorùbá nìran mi. gbogbo ètò tá à ń gbé kalẹ̀ lórí ìkànnì yìí à ń gbé kalẹ̀ nítorí gbogbo àwa tó jẹ́ pé a fẹ́ràn òtítọ́, a dẹ̀ fẹ́ mọ̀, àti pé gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí, bí gbogbo ẹ̀ ṣe rí yìí, à ń wá solution, àti wípé a fẹ́ kí àwọn àrọ́mọdọ́mọ wa kí wọ́n máa dé, kó jẹ́ pé nígbà táwọn bá máa ṣẹ̀mí lórílẹ̀‐èdè yìí, pàápàá nígbà tá a bá gbòmìnira tó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. torí pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àtanra wa, ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. bó pẹ́ bóyá Yorùbá ó máa dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan.
ojú òní tọmọ ẹnìkọ̀ọ̀kan ẹbẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lónìí. Nípa democracy tá à ń gbádùn ẹ̀ yìí, àwọn kan ti jìyà sẹ́yìn lórí democracy yìí. Ní ti democracy tí àwa ń jẹ mùkútù ẹ̀ yìí, ṣe rí freedom of speech lára democracy ló wà. Ṣe rí kò sí ètò òṣèlú tàbí ètò ìjọba tó dàbí democracy. Ẹ má jù ú bọ́ lọ́wọ́ wa. Lágbára Ọlọ́run ojú òní tọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Àní ní lórí ìkànnì lénìí, àwọn fídíò wà tá ò fi wọ̀n wá tó jẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ẹ má gbé kúrò ń bẹ̀. Ẹ dúró tì wá lónìí dáadáa bẹ́ẹ̀ ṣe máa ń dúró tì wá tẹ́lẹ̀. Mo gbà ládùúrà pé owó tẹ fi ń ra dátà, Ọlọ́run á túbọ̀ máa pèsè fún yín. Lórí ìkànnì The Truth Arena, Àrẹ̀mọ Jésù lẹ ti ń gbádùn látẹ̀ẹ̀kan, ojú òní tọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Lónìí, gẹ́gẹ́ bí mo ti sọ fún wa tẹ́lẹ̀, wípé Democracy Day tá à ń polongo ẹ̀ tá à ń jẹ mùkútù ẹ̀ lónìí, àwọn kan ni wọ́n ti jìyà sẹ́yìn. Kò dẹ̀ sí bá a ṣe fẹ́ dárúkọ democracy, kò sí bá a ṣe fẹ́ porí ìkòkò tá ò ní porí ìṣasùn tá ò fi ṣe é tó ṣe bí òwe ẹ̀yin àgbà. Tá a bá ń dárúkọ democracy lónìí lórílẹ̀‐èdè Nàìjíríà, àní àwọn kan ni wọ́n ti jìyà ẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n ẹnìkan tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ tí gbogbo ènìyàn mọ̀, àìmọye àwọn èèyàn náà bá a lọ o. Kọ́lọ́run kó dẹlẹ̀ fún gbogbo àwọn ènìyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Pàápàá kó tó dìgbà tá a gba òmìnira. Kọ́lọ́run kó dẹlẹ̀ fún wọn, Kọ́lọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ nípa democracy tá ò ní dárúkọ Chief MKO Abiola. Moshood Kashimawo Ọláwálé ọmọ Abiola. Bàbá tó jà fitafita nítorí democracy. Even ààrẹ wa tó jẹ́ present ààrẹ lórílẹ̀‐èdè yìí, ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, àwọn náà wà lára àwọn tó jà fitafita fún democracy tá à ń gbádùn ẹ̀ yìí. Ẹ ò bá má láǹfààní àti gbọ́ èmi Àrẹ̀mọ tí ò bá ń ṣe pé democracy tó fààyè ẹ̀ sílẹ̀. Democracy òun ló fààyè ẹ̀ sílẹ̀, òun ló jẹ́ ká mọ̀ pé freedom of speech wà. Nínú ìjọba ológun tá a ti ń bá bọ̀ látẹ̀yìnwá, kò sí nǹkan tó ń jẹ́ freedom of speech. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè tá a wà yìí. Mo sọ fún wa ní ìgbà kan lórí àwọn ètò tá a ti máa ń ṣe wípé ṣe rí Nàìjíríà tá a wà yìí, Nàìjíríà ó níbi tó ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ Nàìjíríà ó níbi tó ń lọ. Ìdí nìyẹn tí a fi ń sọ fún wa lórí ìkànnì yìí, The Truth Arena, gbàgede òtítọ́, wípé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwa náà nípa láti kó fún ìtẹ̀síwájú. Àwa náà ní ojúṣe láti ṣe fún ìtẹ̀síwájú nínú democracy. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé democracy fún wa àti bí democracy ṣe rí. Wọ́n ní government of the people, by the people and for the people. Ìjọba àwọn ènìyàn, ìjọba àwọn ará ìlú tí aráàlú ń ṣe fúnra rẹ̀ àti fún ará ìlú. Ẹ jẹ́ kémi àti yín wá bira wa léèrè. Ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣá? Tó bá rí bẹ́ẹ̀, ọwọ́ èmi àti rẹ ló wà. Tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀, ọwọ́ èmi àti rẹ náà ló tún wà. Kí ni ipa tí ìwọ gan kó nípa democracy?
ìwọ náà lójúṣe kan tó yẹ kó o ṣe, èmi náà lójúṣe kan tó yẹ kí n ṣe, gbogbo wa lójúṣe tó yẹ ká ṣe nípa democracy. Eléyìí ló mú mi lọ sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ lórí ètò yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọba ilẹ̀ Yorùbá, gbogbo àgbáyé ló mọ̀ wípé Ọọ̀ni òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tí èmi Àrẹ̀mọ Jésù, àrẹ̀mọ ọba gbogbo àgbáyé pátá, tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ mi tí mo bá fẹ́ sọ nípa lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, Ọọ̀ni ni mo máa ń darí ẹ̀ sí. Kábíyèsí Ọọ̀nìrìṣà, mo ṣí fìlà forí adé o kábíyèsí. Democracy, báwo ni ipa wo ni àwọn lọ́balọ́ba ń kó nípa ẹ̀? Ibẹ̀ yẹn kọ́ là ń lọ lónìí, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀, a máa wọnú ọ̀rọ̀, a máa jáde nínú ọ̀rọ̀, a máa mú ọ̀rọ̀ kún ọ̀rọ̀ kó ba lè dòdìndì. Tá bá wo àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nípa democracy, tí àwọn ọba wa, àwọn ọba pàápàá ní ilẹ̀ Yorùbá, tá bá ń sọ̀rọ̀ nípa democracy Nàìjíríà, ilẹ̀ Yorùbá ló gbé democracy Nàìjíríà ró. Ilẹ̀ Yorùbá ló tàn mọ́lẹ̀ sí democracy Nàìjíríà. Ẹni ènìyàn mi tẹ́ wà ní comment section, ẹ bá mi tí mo bá parọ́ ẹ máa já mi lórí àwọn tá a fẹ́ gbọ́ lórí ètò yìí. A ò ní gbára wa lákòókò. Tá a bá wo àtẹ̀yìnwá, a rí i pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ṣé ká ṣí ìwé ìrántí ká wò láti ìgbà tí àwọn òyìnbó tí wọ́n ti wá kó wa lẹ́rú? Ọ̀dọ̀ àwọn ọba wa ni wọ́n gbà wọlé sí wa lára, pàápàá ní ilẹ̀ Yorùbá. Ọ̀dọ̀ àwọn ọba wa ni wọ́n gbà wọlé sí wa lára. Ìdí nìyẹn tí mo fi ń sọ fún gbogbo àwa lọ́balọ́ba, pàápàá látorí Ọọ̀ni, kábíyèsí, ọba Ògúwùsì, Adéyẹyè ẹni ìtàn Ògúwùsì, kábíyèsí, ẹ bá wa bẹ́ẹ̀ ti ṣe ń darí lọ́balọ́ba lọ, ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ tún bá wa tún tẹ̀pẹ̀lẹ̀ mọ́ dáadáa. Ẹ bá wa sọ fún, a ò ṣáà lè sọ pé kí wọ́n bá wa educate àwọn ọba wa, torí pé oríṣiríṣi tó tiẹ̀ ń ṣẹlẹ̀ nípa ti àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ìyẹn ti ẹ̀gbẹ́nu tán, ìyẹn go dídí ètò ní lọ́tọ̀, ṣùgbọ́n mi ò ráàyè láti sọ̀rọ̀ nípa àwọn ọba yẹn. Ìdí nìyẹn tí mo fi ń bẹ kábíyèsí Àrẹ̀mọ Jésù ń bẹ̀ yín Ọọ̀nìrìṣà, bẹ́ẹ̀ ti ṣe ń ìfẹ́ ọgbọ́n tẹ́ ń lò tẹ́ fi ń kó àwọn lọ́balọ́ba papọ̀, ẹ bá wa tún tẹ̀síwájú sí i. Ojú òní tì yín, ikú tó yáwó ò ní pa yín fún wa báyìí. Kì í ṣe nítorí èní bí kò ṣe nítorí ọ̀la tó ń bọ̀, nítorí àwọn unborn generation. Torí pé àwọn unborn generation wọ́n á bá ìtàn, kọ́ ba lè sọ rere nípa tiwa àti pàápàá nípa tẹ̀yin lọ́balọ́ba tẹ́ wà lórí oyè ní ti ìran tàkókò yìí. Òun náà ni a ṣe ń sọ fún wa wípé ẹ jẹ́ ká tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí gbogbo ẹ̀ kó lè jọra wọn. Ojú òní tọmọ nìkọ̀ọ̀kan wa bí ògo ṣe jẹ́ tọlọ́run ọba mi. Orí ìkànnì tá a wà ní The Truth Arena, níbi tá a ti ń gbọ́ òkodoro àti òtítọ́. Àní láì dènà pẹnu, àwọn fídíò pọ̀ ńlẹ̀ tá ò fi wọ̀n wá lónìí tó jẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Tẹ́ ò bá gbàgbé, àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè yìí, eléyìí tó jẹ́ pé ó kàn wá gbọ̀ngbọ̀n ní ilẹ̀ Yorùbá dáadáa. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú orílẹ̀‐èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá
ipa tá a kó ń bẹ̀ kò kéré rárá. Ipa tí ilẹ̀ Yorùbá kó nípa ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà, ipa tá a kó ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò kéré rárá. Kí nìdí tí democracy fi wúlò fún wa? A ó gbọ́ lórí ètò yìí lónìí, a ò ní gbà wá lákòókò rárá. Torí náà ká má jẹ́ kí democracy ó bọ́ sọnù lọ́wọ́ wa, pàápàá àwa tá a wà nípò agbára níjọba. Ṣé ẹ gbàgbé wípé ní ipò ìjọba ó ní iye ọdún tá a máa ń lò ń bẹ̀? Bí àpẹẹrẹ nísìnyí gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè, tá bá wò sẹ́yìn àìmọye àwọn olórí orílẹ̀-èdè ló ti jẹ. Bí a ṣe ń tẹ̀síwájú nínú ètò yìí, a máa dárúkọ àwọn tí wọ́n ti jẹ sẹ́yìn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ rí wípé Nàìjíríà ó gba òmìnira lọ́wọ́ òyìnbó, lọ́wọ́ àwọn British. Bẹ́ẹ̀ ni, ní ọdún 1960. Kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ àbá fẹ́ ṣàlàyé nípa democracy tá ò fẹ́ kó bọ́ yìí, tá ò fẹ́ kó bàjẹ́, tá ò fẹ́ kó pinyìnkì, tá ò ní ṣí ìwé ìrántí kan 1960. Kí ló ṣẹlẹ̀ kó tó di 1960? Ìnira pọ̀, ìyà pọ̀, ìrẹ́jẹ pọ̀ kó tó di 1960, kó tó di pé àwọn bàbá wa, àwọn bíi bàbá wa Awólọ́wọ̀, àwọn bíi Nnamdi Azikiwe, àwọn bíi Tafawa Balewa, àwọn bíi ìyá tó bí Fẹlá gangan, àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wípé kí òmìnira kó dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá gbàgbé, àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn bí mo ṣe sọ fún wa. Gbogbo wa la mọ̀ ẹnìkan tó ń pè ní Sir Clifford Hogg. Ó ti darí orílẹ̀-èdè Nàìjíríà yìí rí. Àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kó tó di 1960 tẹ́ ẹ bá gbàgbé. Àwọn ìjìyà, àwọn bàbá ńlá wa ti jìyà sẹ́yìn lórílẹ̀-èdè yìí. Wọ́n ti jìyà sẹ́yìn lórílẹ̀-èdè yìí nípa pé kéèmí àti ẹ̀yin ká lè ní òmìnira. Clifford Hogg yìí, òun ni gọ́vnà àkọ́kọ́ sórílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ ni nígbà tí àwọn òyìnbó tí wọ́n darí wa. Ẹ farabalẹ̀ dáadáa fún mi lórí ètò lónìí, ẹ ò gbádùn mi lọ́ba. A ní ká ṣàlàyé, ká yànnàná, ká pera wa sákèésí. Democracy tá à ń ṣe, tá à ń wò, tá à ń gbé gẹ̀gẹ̀, ẹ má jù ú fọ́. Ẹ̀yin ni democracy kò gbúdọ̀ fọ́. Ẹ̀yin ni democracy kò gbúdọ̀ fọ́. Tí democracy bá fọ́ sà, tí democracy bá fọ́, tó bá fọ́ mọ́ wa lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ojú ò ní tọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Democracy ò tiẹ̀ gbúdọ̀ bàjẹ́. So bí ò ṣe ní bàjẹ́, ó dọwọ́ èmi àti ẹ̀yin. Mò ń bọ̀, ẹ tún jẹ́ agbádùn fídíò yìí, ẹ jẹ́ àwo fídíò yìí, ẹ jẹ́ àwo fídíò yìí. Stands firmly by what is done. Perhaps has a wind of what the SDP's position is. Well, we're not asking him to apologize. We're just asking that in the light of the popular mandate of the Nigerian people, as a Nigerian too, and as a leader of Nigeria, you should think again. That's all. We're not asking for apology. But that is not required. Are there any other views we want to put across? Well, you know, this is a very, it is not always every time that the changeover of government from military to civilian goes as clockwork and a lot of Obasanjo to It could be difficult in some instances,
Maturity is required to deal with it, experience is required, and patriotism is required on both sides. That will not be lacking by the grace of God on this occasion too. Certainly not on this side. Thank you very much indeed. Thank you. ẹ mà káàbọ̀ padà sórí ìkànnì The Truth Arena gbàgede òtítọ́. Ọmọ yín náà ni àrẹ̀mọ Jésù káfàtà àrẹ̀mọ ọba gbogbo àgbáyé. Ọmọ ojú kòbówó rẹ̀ náà ni ọmọ ìgbìlẹ̀ gbọ́lá ọmọ gbọ́lá gbóre ọmọ bá ń ta ní ìlú Ìjẹ̀bú Òde náà ni. Wọn ò ní fẹ́ lòmíì ṣe mí bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Ẹ̀yin náà ti rí fídíò yẹn, that is flashback. Fídíò tẹ́ ẹ wò tán yẹn òun ni àsìkò gba tí wọ́n ṣe election Hope 93 ṣé ẹ gbàgbé Hope 93 irú àwa yìí àwa kéré ńgbà yẹn ní Hope 93 ṣùgbọ́n a ti ń gbọ́n díẹ̀díẹ̀ a ti mọ ohun tó ń lọ ṣùgbọ́n a ò tí ì lẹ́tọ̀ọ́ àti dìbò akéré ọmọdé ni wá ń gbà yẹn. Ìdí rèé tí Truth Arena fi ń gbé àwọn program yìí wá tá a dẹ̀ tún fi ń sọ̀rọ̀ ńpa ẹ̀ torí pé tọmọdé ò bá tàn á bá àrọ́bá sì rí bàbá ìtàn ni. Mo sọ fún wa lẹ́ẹ̀kan pé Nàìjíríà ó níbi tó ti bẹ̀rẹ̀. Nàìjíríà tẹ̀ ń wò yìí ó níbi tó ń lọ. Lágbára Ọlọ́run èbúté ayọ̀ ní Nàìjíríà máa já gbogbo àwọn ọmọ Yorùbá sí àti gbogbo àwa tá a gbọ́ èdè Yorùbá àti gbogbo ibi tí wọ́n ti ń sọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé pátá because kò ń ṣe ilẹ̀ Nàìjíríà nìkan ni Yorùbá wà. Lára àwọn ètò tá a ti ṣe sẹ́yìn tá a tútù sì máa ṣe a sì máa sọ ìlú tí Yorùbá wà tó dẹ̀ jẹ́ pé à wà ń bẹ̀ tá a lẹ́tọ̀ọ́ ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ń pè bẹ̀ náà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n Nàìjíríà ní headquarter gbogbo Yorùbá. Ẹ má gbàgbé pé democracy là ń sọ nípa ẹ̀, the good, the bad and the ugly. Bí democracy ò ṣe ní bọ́ sọnù lọ́wọ́ èmi àti ẹ̀yin, democracy is the best system of government tá a lè lò pàápàá níwọ̀nba ìgbà tá a ṣì wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Fídíò tá a wò tán yẹn òun ni gbogbo bí ẹrẹ́rò lẹ́yìn Abíọ́lá bìbà wọ́n dìbò fún Abíọ́lá ní 1993 ṣùgbọ́n nínú àwọn pírẹsidẹ́ǹtì wa tó ti jẹ kọjá nínú fídíò yìí nínú ohun program tá à ń ṣe lọ́wọ́ yìí lórí ètò yìí a máa fi wọ̀n wá ẹnìyẹn nullify ìbò yẹn pẹ̀lú gbogbo wàhálà táwọn ọmọ Nàìjíríà ṣe. Ibẹ̀ ni ìmọ́lẹ̀ tí ń tàn sí democracy bọ̀. Chief MKO Abíọ́lá tẹ gbóhùn ẹ̀tàn yẹn gbogbo alámọ̀ fún àǹfààní àwọn tí ò mọ̀ fún àǹfààní àwọn ọmọdé àwọn màjèsí àti fún àǹfààní àwọn tó tún bọ̀ lọ́jọ́ ọ̀la. Chief MKO Abíọ́lá ó ṣẹ̀wọ̀n ó dẹ̀ kú sẹ́wọ̀n wọn ò rìlíìsì bàbá títí tí tẹ́mi bàbá fi bọ́ lọ́gbà ẹ̀wọ̀n nítorí democracy tèmi àti ẹ̀yin gbádùn yìí. Kó tó di pa bára wa níbi tá a dé yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀. Àní democracy pàápàá democracy orílẹ̀-èdè tiwa yìí ẹ̀yin ni kò gbọdọ̀ fọ́. Ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà láti protect ẹ̀. Ìdí nìyẹn tí Truth Arena ta fi ń ṣerú ètò báyìí láti lè máa fi enlighten ọ̀pọ̀lọpọ̀ wa pàápàá àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn ọ̀dọ́ bíi tèmi àtàwọn tí tó jẹ́ pé orí òtítọ́ náà làwọn náà dúró lé tó dẹ̀ jẹ́ pé èbúté ayọ̀ ni orílẹ̀-èdè yìí máa já wa sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ṣé ẹ gbàgbé pé mo sọ pé Sir Clifford Hogg nígbà tí àwọn ṣèjọba tán wọ́n gbéjọba lẹ̀ fún Sir Donald Cameroon. Mo ní kó tó di 1960 àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ṣé ẹ gbàgbé amalgamation 1914? Ǹjẹ́ jẹ́ mọ̀ pé amalgamation ti expire láti
100 years ni wọ́n sign gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, gẹ́gẹ́ bí àrọ́bá tá a gbọ́. Wọ́n ní tọmọdé ò bá bá tàn á bá àrọ́bá sì rèé òun ni bàbá ìtàn. Ẹ̀yin ohun tó wà clearing ni ẹ̀yin náà ẹ tẹ̀ ẹ́ sórí ayélujára sórí fóònù yín yẹn. Amalgamation Nàìjíríà ó ti expire láti 2014. 1914 ọgọ́rùn-ún ọdún lẹ́yìn 1914 2014 amalgamation ti expire. A tún gbìyànjú láti tẹ̀síwájú láti jẹ́ kó ṣeé ṣe, láti jẹ́ kó dára. Àmọ́ ó ṣe ní láàánú pé bá a ṣe ń gbìyànjú pé kékuru kó tán nínú àwo, bẹ́ẹ̀ làwọn kan tún gbọ̀nwó ẹ̀. Títí dèní eléyìí, the ugly side of democracy òun lọ̀pọ̀lọpọ̀ wa ń taste. The only thing tá à ń jàǹfààní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú democracy òun ni pé freedom of speech. Freedom of speech òun lè fi láǹfààní láti máa gbọ́ èmi Àrẹ̀mọ Jésù àti láti máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀. Tí ò bá rí bẹ́ẹ̀ ni orí àwọn radio station tí ìjọba fún tán approve nìkan lẹ̀ bá ti máa gbọ́. Ohun tí ìjọba bá dẹ̀ fẹ́ kí wọ́n sọ òun ni wọ́n á máa sọ. Bẹ́ẹ̀ dẹ̀ ni títí dòní ohun tí ìjọba fẹ́ kí wọ́n sọ níbẹ̀ òun ni wọ́n máa sọ. Torí pé kí ni tí wọ́n bá sọ nǹkan tí ìjọba ò fẹ́ kí wọ́n sọ, wọ́n á sì sí láìsẹ̀sì wọn. Ṣùgbọ́n social media ó ti sọ gbogbo ẹ̀ dìrọ̀rùn fún èmi àti ẹ̀yin. A kàn máa ní láti kíyèsí ara ni, torí pé nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ó ní àwọn guidelines tó jẹ́ pé a gbọ́dọ̀ máa tẹ̀lé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn tí kó tó di pé a gba democracy, àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sẹ́yìn òun ló bí democracy. Àwọn òyìnbó ti darí wa dáadáa, kò fi bẹ́ẹ̀ sí àkókò, ṣùgbọ́n ẹ jẹ́ kí sáré yànnàná ohun tí mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò yìí, lórí ìkànnì The Truth Arena. Ṣé ẹ gbàgbé pé Sir Bernard Bodilon ìyẹn ní 1935 ó ṣe ìjọba gọ́vnọ̀ fórílẹ̀-èdè Nàìjíríà ní 1935 sí 1940 kó tó di pé a gba òmìnira. Nnamdi Azikiwe ṣé ẹ gbàgbé, àwọn ni wọ́n jẹ́ nationalist leader. Àwọn ni wọ́n jẹ́ ká pè wọ́n ní first president of Nigeria. Sir Tafawa Balewa ká pè wọ́n ní first prime minister of Nigeria. Nígbà tó wá di October, à ń sọ fún wa àǹfààní tá a rí nínú democracy, the good. Tí ò bá ṣe democracy ibi tá a dé lónìí, tí Nàìjíríà dé lónìí, democracy òun òun ni ó jẹ́ àfojúsùn títí débi tá a dé yìí. Débi tá a dé lónìí. General Johnson Aguiyi-Ironsi ṣé ẹ gbàgbé ìjọba ológun ni wọ́n. Àwọn tí wọ́n fara gbá nínú ìjọba ológun. Tí tá bá padà lọ jí wọn nínú sàárè, wọn ò ní gbàdúrà pé kí ìjọba ológun tún padà. Torí ọ̀rọ̀ òye ẹlòmíì, àákànwọ́ ẹlòmíì á kàn sọ̀rọ̀, á ní kólógun tí ẹ gbàjọba. Democracy, níbo la ti ń bọ̀, níbo la dé, níbo la ń lọ. General Yakubu Gowon àwọn náà ti ṣèjọba, kò fi bẹ́ẹ̀ sí àkókò. Láwọn ọdún ọgbọ́n ṣe ń gbà náà ń gbé fúnra wọn. General Murtala Muhammed àwọn náà ṣèjọba kó tó wá dórí General Olúṣẹ́gun Ọbásanjọ́. Ṣé ẹ gbàgbé General Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn náà ṣèjọba. Wọ́n gbà á lọ́wọ́ ra wọn, wọ́n gbé fúnra wọn. President Shehu Shagari, Olúṣẹ́gun Ọbásanjọ́, Àrẹ̀mú, bàbá Ọbásanjọ́, àwọn ni wọ́n kọ́kọ́ jẹ́ ní àkọ́kọ́ nínú ìjọba ológun tó gbéjọba lẹ̀ fún alágbádá.
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn ọmọ Yorùbá à ń fẹ́ òmìnira, à ń fẹ́ ìfọ̀kànbalẹ̀, a ò fẹ́ káwọn ìyá wa, a fẹ́ kó máa dààmú. ọmọ ọkọ Yorùbá kò ní gbàdúrà kí ìlú òun ó bàjẹ́. bẹ́ẹ̀ ni a fẹ́ kó lóko ó roko kó dóko, a fẹ́ kó lódò ó rodò kó dódò. bàbá Ọbásanjọ́ ó gbé sílẹ̀ fún President Shehu Shagari ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1976. ṣé ẹ gbàgbé? ó wà ní àkọsílẹ̀. à ń sọ̀rọ̀ àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nípa democracy ká lè dìímú ànẹ́yìn ní democracy sẹ́ kò gbúdọ̀ fọ́. wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjọba yẹn ó ń lọ eléyìí gbé fẹ́lẹ̀ tó ń gbé fọ́hùn. wọ́n ṣà ń wá solution kí àlàáfíà kí kára lè tu tọmọdé tàgbà lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ jẹ́ kémi àti ẹ̀yin bira lónìí, ṣára ti tù wá, ara máa tù wá bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. ó níbi tí Nàìjíríà ti bẹ̀rẹ̀, ó níbi tí Nàìjíríà ń lọ, ojú òní tiwa. democracy ẹ̀yin ni kò gbúdọ̀ fọ́. ìdí nìyẹn tá a fi ń sọ fún wa lórí ìkànnì The Truth Arena wípé orí òtítọ́ làwa dúró lé, òtítọ́ yẹn náà làwa máa sọ títí táwọn àrọ́mọdọ́mọ wa máa bá. torí pé báyìí tírọ́ bá lọ fógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí ni kíni lòtítọ́ máa bá a. ṣé ẹ gbàgbé ibo la ti ń bọ̀ nípa democracy, níbo la dé àti wípé níbo la ń lọ? ṣé democracy fẹ́fọ́ wa? ṣé democracy ṣé aburú ló ṣe fún wa ni? ṣé democracy ṣé ká máa bá a lọ ni? ìdí tá a ṣe gbúdọ̀ máa fi bá a lọ òun ni mò ń sọ fún wa yìí. ìjọba Ọbásanjọ́ ní 1979 ó gbéjọba fún Shagari, ìjọba alágbádá aláṣọ ara báyìí. Shehu Shagari, General Muhammadu Buhari ó tún gbàjọba lọ́wọ́ Shehu Shagari. níbo la tún já sí báyìí? ẹ rí bí democracy ń bọ̀ lọ́nà o, democracy ń bọ̀ lọ́nà o. gbogbo ìgbàjọba yẹn kò mú àlàáfíà dání o. ẹni kúkú ẹni yèyè. General Babangida ó tún gbàjọba lọ́wọ́ Muhammadu Buhari. nígbà tí Buhari ṣe tiẹ̀ tán ó tún gbé fún General Ibrahim Badamasi Babangida. ibẹ̀ ni wàhálà ti wá ṣẹlẹ̀ báyìí. ibẹ̀ ládé. ṣe rí fídíò tá a fi wọ̀n wálẹ̀ kan nípa ti bàbá Chief MKO Abiola tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ bàbá tiwa, tó tí gbogbo ìlú ń fẹ́. àwọn Haúsá dìbò fún, àwọn Ìgbò dìbò fún, gbogbo èèyàn ló dìbò fún. tí mo sọ fún wa pé àwa sì kéré ńgbà yẹn, ṣùgbọ́n a rí adẹ̀gbọ́ adẹ̀túnkà nígbà tá a dàgbà tán. òun ló fà á tá a fi lè sọ̀rọ̀ nípa ẹ̀, tó fi jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn àrọ́mọdọ́mọ náà sì máa padà wá gbọ́. tí General Babangida ṣe gbàgbé ìbò ní láti 1983 sí 1985 ẹnu mi àgò 1983 òun ni Buhari ló ṣèjọba tiẹ̀ kó tó di pé Ibrahim Badamasi Babangida ìjọba kan bàbá ní 1985. Buhari kọ́kọ́ ṣèjọba tiẹ̀ títí ó ṣe di 1985 kó tó di pé Babangida ó ṣẹ̀ wá gbàjọba lọ́wọ́ Buhari. ó ṣẹ̀ wá gbàjọba lọ́wọ́ Buhari. Babangida yẹn Ibrahim Badamasi Babangida ṣe ti rí, ó ṣèjọba títí láti 1985. 1985 yẹn ni wọ́n bí àwa yìí. ẹ̀rí pọ́jọ́ ti pẹ́ díẹ̀. 1985 ni wọ́n bí àwa yìí. ìdí nìyẹn tí mo fi ń sọ fún wa lẹ́ẹ̀kan wípé 1993 tí wọ́n dìbò Abiola Hope 93 àwa sì kéré.
àwa sì kéré torí ẹ̀ mo kàn máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ̀rọ̀ fàtàfàtà ẹlòmíì nínú àwọn tó àjọ jẹ́ set Sàwáwù wọ́n máa sọ̀rọ̀ sí Sòwòrẹ́, wọ́n máa sọ̀rọ̀ sí irú bàbá wa tó wà lórí oyè ń sìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ṣé ẹ mọ̀ ìyà tí bàbá yẹn ti ń jẹbọ̀? ẹ mọ̀ ìyà tó ti ń jẹbọ̀? ipa wo lèmi àti ẹ̀yin ti kó fún ìtẹ̀síwájú ìlú yìí, fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá? àwa jókòó sí kọ̀rọ̀ yàrá kan a máa bẹnu àtẹ́lu àwọn ìjọba, a máa bẹnu àtẹ́lu àwọn ìjọba, a wà ní nǹkankan tá a lè sọ tán lè gbọ́ tí ó lè ṣí wọn níyè láti ṣe àmọ̀nà tá a lè gbà láti fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè ṣe ohun tí ìlú ń fẹ́. ọ̀pọ̀lọpọ̀ wa kàn máa ń blame ìjọba. tá ní ìjọba? democracy là ń ràn, àwa ara wa níjọba. ọba ìlú yín, ọba ìlú mi ìjọba ni. chairman councillor yín ọ̀nà ó lẹ́gbàá yàn nígbà tí party tó ń lead ní ìlú yín yẹn tó bẹ̀rẹ̀ sí ní yan councillor, kí ni ẹ̀yin ọmọ ìlú ṣe sí? ẹnìkan sọ pé kí làwọn fẹ́ ṣe sí, ohun tẹ́ ẹ lè ṣe sí wà dáadáa. ẹ lè competition, ẹ lè gbé ẹni bẹ́ẹ̀ lọ sílé ẹjọ́, ó possible. ohun tẹ́ bá rí sí, any complaint ẹ bá ní ẹ kọ sínú comment section yẹn. bẹ́ẹ̀ ni ṣó ṣeé ṣe ká competition yìí pé ẹni tí wọ́n fà á lẹ̀ gẹ́gẹ́ bí councillor àdúgbò wa o, a ò fẹ́ o. ok, ìwọ tó náà fẹ́ yàn ní councillor, ṣé ipa wo ni wọ́n ti kó? ṣó o lẹ́bí o lára o lẹ́gbọ̀n tó lè ṣe councillor àdúgbò yín, àbí wọ́n gan lè ṣe é? kí ló dé tí wò ó jáde? torí ọ̀pọ̀lọpọ̀ wa a kàn máa jókòó, a ò ní dá sóhun tó ń ṣẹlẹ̀ nínú òṣèlú, a ò ní dá sóhun tó ń ṣẹlẹ̀ nínú ìlú. àdúgbò ẹlòmíì wọn ò mọ̀, kó kàn wọlé kó sùn kó lọ bí iṣẹ́ kó dé ó ní wọn ò fẹ́ wà mi ò tẹ̀lé wákùkọ ò lè joyè ilé bàbá ẹ̀. ó wà lára àwọn tí ò jẹ́ kí Nàìjíríà ò tẹ̀síwájú. òótọ́ ọ̀rọ̀ ló gbọ́ yẹn lórí ìkànnì The Truth Arena. à ń sọ eléyìí, à ń ṣí wa níyè. ṣé ẹ gbàgbé wípé General Badamasi Ibrahim Babangida ó yẹ kí kò ń ṣe pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ gbéjọba lẹ̀ fún alágbádá o. àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pressurize ẹ̀ pé bó ṣe yẹ kó rí rèé. àwọn bíi bàbá Wọlé Ṣóyínká, àwọn bíi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àkókò sí láti máa dárúkọ àwọn èèyàn. àwọn náà táyé ẹ̀ bá wàá gbé lísì gbogbo wọn jáde tí wọ́n jà fitafita wípé àfi kí a ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kó tó di pé democracy àwa ń jẹ mùkútù ẹ̀ à ń gbádùn ẹ̀ lónìí. àwọn kan ti jà sẹ́yìn, àwọn kan ti fẹ̀mí ra wọn lélẹ̀ sẹ́yìn. ìjà tó tọ́ ni o, ìjà tó tọ́, ìjà ìfẹ̀hónúhàn tó tọ́, kì í ṣe ìfẹ̀hónúhàn tó fi ń dà lóru o. àwọn ò ní bá wọn hèrà tí ò lọ́mọ́nú, àwọn ò ní bá wọn sídìí ìbàjẹ́. àwọn tí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, tí wọ́n ti jà fún ẹ̀tọ́, fún democracy tèmi àti ẹ̀yin gbádùn báyìí. àwọn tó jẹ́ akọrin ní ìgbà yẹn wọ́n kọrin sí ojú ọ̀nà tó tọ́. ṣórin náà ń kọ ní òde òní? orin wo ni wọ́n kọ tó jẹ́ ìṣíni níyè, tó máa ṣí aráàlú níyè, tàbí tó máa ṣí ìwọ̀nba àwọn díẹ̀ ló ń kọrin láwùjọ òní tó jẹ́ pé ó máa ṣí aráàlú níyè, tó dẹ̀ máa ṣí ìjọba pàápàá níyè. ìwọ̀nba díẹ̀ ni. ẹ wo orin tí àwọn ènìyàn ń kọ ń sìn yín, àǹfààní wo ló ní ṣe pẹ̀lú ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí, pàápàá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? àyàbá ni gbogbo ẹ̀. àní kí nípa tí ìwọ náà ń kó nípa kí orílẹ̀-èdè yìí kó san tọmọdé kó san tàgbà. àwọn contract tó ń lọ ní àdúgbò tiyín yẹn tíjọba ń ṣe, ǹjẹ́ ẹ mójútó? ṣé ẹ béèrè ẹni tán gbé fún? ojú òní ti gbogbo wa. orí kan ní The Truth Arena lẹ́wà, gbàgede òtítọ́. àrẹ̀mọ ojúkòbó rẹ̀, ọmọ ojúkòbó rẹ̀, ọmọ ìgbìlẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gbore, àrẹ̀mọ Jésù ló ń bá yín sọ̀rọ̀ látẹ̀kàn. ẹ jẹ́ a tún flashback. ìdìbò 1993 Hope 93 tí tọmọdé tàgbà dì, tá a rò wípé
òun ló máa mú solution àti ìrọ̀rùn bá ìlú. Olórí orílẹ̀-èdè tó wà nígbà yẹn ó nullify ẹ̀. Wọ́n ka ìbò, wọ́n fẹ́ announce ìbò, kò jẹ́ kí wọ́n announce ẹ̀. Ó nullify ẹ̀. Ẹ jẹ́ a gbọ́ ohun tó sọ. Lẹ́yìn tó nullify ẹ̀, tọ́jọ́ ti regbè, ó wá padà ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó padà ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó padà ń bẹ àwọn ọmọ Nàìjíríà. Ó padà ń bẹ àwọn ọmọ Nàìjíríà. Ó padà ń bẹ àwọn ọmọ Nàìjíríà. Ẹ jẹ́ a wo fídíò yẹn. You annulled what is seen to be the freest and fairest elections in Nigeria in 1993. Do you regret annulling the elections? You must admit, this man ran the freest, the best election in the history of this country. But then you annulled it. We had to do what will be in the best interest of the country at that time. And I accepted full responsibility. How could annulling elections be in the best interest of the country? Don't forget, as a government, I have more in terms of information about what is likely going to happen. Stability of this country is first and foremost. I knew what I was going to leave behind. But you left behind a batcher. After you annulled those elections, one of Nigeria's worst dictators came to power. No, he stabilized this country. It didn't break off. So that is even credit to him. So do you feel, looking back, that you said you regret annulling the elections? Did I? I said it was wrong. So do you regret annulling the elections? But I thought people should understand, when you accept responsibility, he is saying, blame it on me and not on any other person. What do you feel is the responsibility of that blame for you? Nigerians are sensible. Nigerians do understand. After taking a long time, they read back, and in retrospect, they say, wait a minute. I think we judged him unfairly. We judged him harshly. Have you ever apologized to Nigerians for annulling those elections? I told the Nigerians it was wrong. I told the Nigerians, please, don't kill anybody, kill me. Do you feel you should apologize to Nigeria for those annulled elections? This election was annulled 17 years ago. What I keep telling Nigerians is, for Christ's sake, let us move forward. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì The Truth Arena, gbàgede òtítọ́. Ojú òní tọmọ ẹnìkan kan wá bí ògo ṣe ń jẹ tọlọ́run ọba mi. Fídíò yẹn tá a wò yẹn kì í ṣe wípé Babangida, kì í ṣe wípé ó bẹ̀bẹ̀ nìkan. Lẹ́yìn tó bẹ̀bẹ̀ nínú interview tí òyìnbó yẹn ṣe fún, tó bẹ̀bẹ̀, ó tún padà wá ṣe ẹ ṣáàrí fídíò yẹn náà, tó tún padà wá ṣe àpèjẹ, ó tún ṣèwé, ó ṣèwé nínú ìwé yẹn náà, ó tún fi style bẹ̀bẹ̀. Nígbà tó fẹ́ launch ìwé yẹn, ó pe gbogbo àwọn alágbára lórílẹ̀‐èdè, even president wa tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí, President Bola Ahmed Tinubu, ó wà ńbẹ̀. Vice President orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀, ó wà ńbẹ̀. Ìyẹn bàbá wa Ọ̀ṣínbàjò, ọmọ Yorùbá ni wọ́n, ó wà ńbẹ̀. Kì í ṣe pé a blame wọn pé wọ́n ṣe wà ńbẹ̀. Ẹ mọ̀ pé Yorùbá, àwa Yorùbá kóyàn mọ́ra, a kóyàn mọ́ra dáadáa. A fẹ́ràn, a fẹ́ kífẹ́ àti àlàáfíà kó wà. Ìdí nìyẹn tí mo fi ń kírẹ́dìtì President Bola Ahmed Tinubu. Ọmọ ọkọ Yorùbá ni wọ́n, bí Yorùbá ṣe máa ń ṣe nìyẹn. Yorùbá kì í yan ọ̀tá kọ́ta, Yorùbá máa ń mú ọ̀rẹ́ kan rẹ̀ ni. Táwọn kan bá máa sọ̀rọ̀ wọ́n á ní torí election 2027 póun ni bàbá ń pè lu ẹ̀ sílẹ̀. Kò rí bẹ́ẹ̀. Bí bàbá ṣe rí ìwà natural ni. Jagaban ọmọ olódòdó tẹ̀yìn ń wò yẹn, bàbá ti ń forí làábọ̀ ọjọ́ ti pẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo sọ fún wa pé bí Nàìjíríà ṣe bẹ̀rẹ̀, ó níbi tí Nàìjíríà ti bẹ̀rẹ̀, ó níbi tí Nàìjíríà ń lọ.
òyeyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òyeyé president wa dáadáa. Abínibíni ó yàtọ̀ sí ability, òyeyé bàbá dáadáa. Ẹ jẹ́ kí gbogbo, kì í ṣe pé mò ń advocate fún Jagaban, ṣùgbọ́n tá a bá wò dáadáa ẹni tí òye òṣèlú yé ni ibẹ̀ ẹ̀kọ́ ni mò ń lọ, ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ democracy tá à ń polongo èyí tá à ń sọ pé yín ni kò gbúdọ̀ fọ́ tá ò ní dárúkọ Jagaban. Ṣé ẹ gbàgbé Hope 93 nígbà tí Jagaban wá fẹ́ tí Aṣíwájú Bọ́lá Ahmed táwọn náà ń ṣe campaign tiwọn ní ti tá à ń bá lọ president ìṣèjọba tá à ń bá lọ yìí nígbà tó ń ṣe campaign ní 2023. Ṣé ẹ gbàgbé title tí wọ́n fún wọn ní renewed hope agenda, renewed hope agenda. ṣóyé tẹ bá dẹ̀ wo àwọn fídíò kan tá a ti play sẹ́yìn náà, tẹ bá wò dáadáa, àbí àwọn àwòrán kan náà tá a ti show sẹ́yìn, bóyá lórí program tá a ti ṣe sẹ́yìn ṣá, ẹ ó rí Aṣíwájú, ẹ ó rí Chief MKO, ẹ ó rí Aṣíwájú, ẹ ó rí àwọn ológun yẹn, wọ́n jọ òyeyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bàbá dàbí ká sọ pé ọ̀dọ́mọdé, ká kúkú sọ pé bí àrẹ̀mọ ọba ìlú kan tó jẹ́ pé gbogbo ìgbà tí kábíyèsí bó ṣe ń ṣèlú àrẹ̀mọ wà lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí, bẹ́ẹ̀ ni bàbá Jagaban tán di president wa lónìí, bẹ́ẹ̀ náà ṣe wà nígbà táwọn náà wà nígbà tágbára ò tíì sí ìgbà yẹn lọ́lọ́run ti kí wọn sáàárín ìṣèjọba. Torí ẹni tó yẹ òye tí ìdí nìyẹn tá a ṣe ń gbé ètò yìí lórí Truth Arena tá à ń ṣíwèé ìrántí wípé ẹ jẹ́ àwò bó ṣe rí rèé. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀tọ̀ lójú tá a fi rí. A ò gbúdọ̀ máa dẹnu àtẹ́lu ìjọba, a gbúdọ̀ kó tó di pa sọ̀rọ̀, a gbúdọ̀ kọ́kọ́ wò ó, a gbúdọ̀ kọ́kọ́ gbé yẹ̀wò dáadáa kó tó di pé a máa sọ̀rọ̀ jáde. Mi ò dìfẹ́ǹdì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n bó ṣe rí òkodoro gangan òun là ń sọ yìí. Ẹ mọ̀ pé tọmọdé ò bá tàn á bá àrọ́bá náà sì rèé, òun náà pè ní bàbá àtàn. Ohun táwa náà ń sọ lónìí ó ń bọ̀ wá dìtàn. Torí pé ẹni tí ò bá nítàn kò ní pẹ́ tán. Torí kítàn má bàa tán la ṣe ń sọ ìtàn fọmọ kéékèèké láti mọ ìtàn. Ojú ò ní tọmọ ẹnìkọ̀ọ̀kan wa bí ògo ṣe jẹ́ tọlọ́run ọba mi. Ìkànnì The Truth Arena láwà, gbàgede òtítọ́. Mo rò pé ń gbádùn mi dáadáa látàárọ̀. A ní ẹyin ní democracy yìí kò gbúdọ̀ fọ́. Ẹyin ní democracy. Tí democracy bá ti fọ́ pẹ́rẹ́, tí ìjọba ológun bá ti fi lè gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà, a ò ní padà sí square one. Ọ̀nà tí democracy ò fi nígbà fọ́ òun là ń sọ fún wa. Àwọn governors wa, àwọn ni ká máa hold responsible, àtàwọn aṣojú tá a rán lọ síbẹ̀, tá a rán lọ pé kán lọ ṣojú wa ní ìletò kọ̀ọ̀kan. Àwọn aṣojú tá a rán lọ sí orílẹ̀-èdè wa, tá a rán lọ sí Àbújá, tàbí bó dẹ̀ jẹ́ pé state la rán wọn lọ, àwọn àbí títí dórí àwọn councillor wa, ẹ̀yin ọ̀dọ́ọ̀lú, ẹ̀yin community landlord CDAs, ẹ invite, ẹ pè ẹlẹ́tọ̀ọ́ láti pe councillor yín, councillor àdúgbò yín, councillor wọ́ọ̀dù yín. Gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan ló ní wọ́ọ̀dù tí federal government pín wọn sí. Lẹ́yìn tá a bá ti dìbò, tí gbogbo wa ti dìbò tán, tẹ́nìkan ti wọlé, gbogbo wa tún gbúdọ̀ parapọ̀ láti bẹ́nìyẹn ṣiṣẹ́, láti wò ó bí iṣẹ́ yẹn ò ṣe ní mẹ́hẹ. Tá a bá dìbò tán, bóyá èmi jẹ́ APC, tẹ́yìn jẹ́ PDP, tẹ́mi jẹ́ Labour Party, tẹ́yìn jẹ́ àwọn party tó kù, tó jẹ́ pé lẹ́yìn tá a ti ṣe primary, tá a ti ṣe major vote tán, tó jẹ́ pé àtúnṣe ń tẹ̀síwájú ẹ̀tanú kò ní jẹ́ ká ráyè. Ìdí nìyẹn táwọn CDA ṣe wà, àwọn landlord association. Kí lẹ̀ ń ṣe ní CDA tí ìjẹ́ ti pé
àwọn tó jẹ́ aṣojú àwọn táwọn tó ní highest vote tó dìbò fún tó bá ṣe pé ẹ dìbò fóun ládùúgbò yín póun ò wọlé irọ́ ló pa ẹgbẹ́ lọ kóòtù nínú àwọn tó dìbò fún ó wà ládùúgbò yín lóòótọ́ ó lè má wọlé ládùúgbò yín ṣùgbọ́n òun ló ṣáà padà wọlé nígbà tán ka gbogbo òbò. àní democracy òun ló dára jù lẹ́yìn tí election bá ti lọ tán ẹ rí pé a tún ti nínú lórí ìkànnì the truth arena bí ẹ̀mí bá ṣe gbé wá òun láò ṣe máa sọ orí democracy náà la wà ṣùgbọ́n àwọn àyàbá kan wà tá a tún ṣíra wa níyì òun la sọ̀rọ̀ ń pa CDA yẹn. ẹ̀yin ọ̀dọ́ ẹ kóra yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ kóra yín lẹ́gbẹ́ gidi ni o kò ń ṣẹgbẹ́ tó ń dà lóru o lẹ́gbẹ́ gidi ní ẹgbẹ́ gidi progressive ẹgbẹ́ tó ń wá ìtẹ̀síwájú ìlú ẹ̀ pàápàá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ kóra yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹ béèrè fún ẹ̀tọ́ yín lọ́wọ́ kánsẹ́lọ̀ àdúgbò yín lọ́wọ́ chairmanu local government àdúgbò yín ẹ ṣèwádìí nípa ẹ̀. democracy là ń ràn government of the people by the people and for the people kò gbúdọ̀ fọ́. àwọn tí wọ́n ti jẹ òun láti show nínú àwọn fídíò yẹn ṣàrí MKO Abiola ẹ wo bí bàbá yẹn ṣe bó ṣe ṣe pẹ̀lú gbogbo bó ṣe ṣe tó ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ ó kú sí prison ìjọba. a ò fi bẹ́ẹ̀ a ò kò ń ṣe pé a wá síbí láti wá máa ṣàlàyé bí ó ṣe kú àbí bó ṣe ohun tá a mọ̀ ní pé ó jà fẹ́tọ̀ọ́ ẹ̀ títí tó fi kú. ṣàwa fẹ́ kí gbogbo nǹkan tí irú àwọn bàbá yẹn ṣe kò já ọ̀nà tí democracy ò fi ní bàjẹ́ òun ni pé kémi àti ẹ̀yin ó dìde ká súnmọ́ ìjọba ká jọ ṣiṣẹ́ ìjọba ti ṣètò ìjọba ti pín gbogbo ẹ̀ dáadáa ìjọba pín by state ó ní ẹ̀tọ́ tí wọ́n fún state kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí state yàtọ̀ sí state gẹ́gẹ́ bí àwọn state náà wọ́n ti pín ó ní jurisdictions kọ̀ọ̀kan ní local government kọ̀ọ̀kan ní federal náà àdúgbò yín ní ẹ̀tọ́ kan ní federal gbogbo ọ̀nà àdúgbò yín tí ò dá yẹn ó ní bíjọba ó ní ètò gbogbo ẹ̀ ló létò ẹ ṣèwádìí ẹ má kàn jókòó ẹ ṣèwádìí bí ìlú yìí ṣe máa da ọwọ́ èmi àti ẹ̀yin ló wà ẹ kórajọ ṣùgbọ́n èèyàn kan ò lè ṣe ẹ kórajọ pọ̀ ẹ kọ lẹ́tà tí ó bá ṣeé ṣe ẹ gbé wọn lọ sílé ẹjọ́ ẹ gbé ẹni tó bá wà in charge lọ ilé ẹjọ́ wà for everybody ẹ report wọn ní police station ẹ make report ẹni kò possible ó possible method tó ń lò ní láwọn ìlú tẹ́rí tó ti lajú nìyẹn àwa ni kíyè wá sí ẹ jẹ́ ká sí ẹ jẹ́ kíyè wá sí democracy là ń run lábẹ́ democracy freedom of speech wà nínú constitution wa ṣé section 39 kọ́ ni tí màá padà tún lọ wò dáadáa freedom of speech wà freedom of association wà tó bá ti jẹ́ ẹgbẹ́ tó dáa tó bá ti jẹ́ ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ irú ọ̀rọ̀ yìí democracy bí ò ṣe ní fọ́ bí ò ṣe ní bàjẹ́ má bá wọn pètèpèrò bó ṣe máa fọ́ ẹ jókòó ẹ pera yín jọ ẹ̀yin lọ́balọ́ba ẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn CDA àwọn landlord association ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà ẹ̀yin onímọ́tò àbí ṣé gbogbo ẹ̀ ó kan gbogbo wa ló kàn bí democracy ò ṣe ní fọ́ bí ò ṣe ní bàjẹ́ ó dọwọ́ èmi àti ẹ̀yin ṣé ẹ gbàgbé nàìjíríà ó níbi tó ti bẹ̀rẹ̀ nàìjíríà ó níbi tó ń lọ inú ẹ̀dẹ̀ la wà ọkọ̀ nàìjíríà ò dẹ̀ gbọ́dọ̀ rì sínú agbami democracy òun ló dàbí ọkọ̀ tó ń wà wá lọ
àwa ní ká jẹ́ kí òye democracy òye wa government of the people by the people and for the people, ìjọba àwa ara wa àti ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, ìjọba àwa ara wa, bí education wa ṣe máa dáa, ìjọba àwa ara wa. There are ministries parastatals tá a pín gbogbo àwọn nǹkan yìí sí. Ẹ ṣèwádìí láti CDA yín. Democracy start from CDA. In fact, democracy start from your house. Gbogbo àwa bloggers, kí là ń fi ẹnu wa sọ lórí ètò tá à ń ṣe? Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò, kí là ń ṣe? Kí là ń ṣe? Kí là ń sọ? Ẹ̀yin pastors, ẹ̀yin àáfàá ní chọ́ọ̀chì, ní mọ́ṣáláṣí, kí lẹ̀ ń sọ? Kí lẹ̀ ẹ polongo democracy, ẹ jẹ́ ká ẹ ṣe àwọn èèyàn níyè. Ojú òní tọmọ ẹnì kọ̀ọ̀kan wà lágbọ́rọ̀ Ọlọ́run. Democracy ti ọdún yìí lágbọ́rọ̀ Ọlọ́run kó tó di tọdún tó ń bọ̀ tàbí ìtàtún máa ṣe ní gbogbo democracy táwọn máa ṣe. Ayé wa nítumọ̀ lágbọ́rọ̀ Ọlọ́run, ojú òní tiwa. Ẹ bá wa pín ọ̀rọ̀ yìí kó kárí, ẹ jẹ́ kó dọ́dọ̀ President Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódò dẹ. Bàbá ti yọ subsidy fún àǹfààní tèmi àti ẹ̀yin ni. Owó subsidy yẹn ó ní bí wọ́n ṣe ń ṣe tán, ti àwọn nǹkan kan, àwọn owó kan wà tán ti fún àwọn state. Ẹ ṣèwádìí. Ẹgbẹ́ kan ló wà ń bẹ̀, ẹgbẹ́ kan ni ò sí ń bẹ̀. Ìyẹn ò sínú democracy. Tí a bá ti dìbò, tẹ́nìkan bá ti wọlé, ẹni tó wọlé ó ti di gbogbo wa. Ẹ jẹ́ ká ní mindset bẹ́ẹ̀, ó ti di ti gbogbo wa, ó ti di bàbá gbogbo wa. Látòrí president títí dórí councillor àdúgbò yín sẹ́, ward councillor yín, ó ti di àti ẹ ti dẹ bí ẹ ti dára. Ojú òní tì wá bí ògo ṣe jẹ́ tọlọ́run ọba mi. Ẹ ṣé mo dúpẹ́ o, tẹ́tí sí wa lórí ìkànnì yìí. Iṣẹ́ tá dẹ̀ dáràn wa òun la ní ká jẹ́ fún yín. Ẹ bá wa pín kó kárí, kò ní bàjẹ́ fọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ má gbàgbé lágbọ́rọ̀ Ọlọ́run, next episode wa fún ti ètò yìí, fún ti Nàìjíríà, ètò kan bọ̀ tá à ń pèrò ẹ̀ lẹ̀. Òun la pè ní Which Way Nigeria. Which Way Nigeria. Ojú òní tì wá. Ẹ bá wa share, kẹ̀dẹ̀ bá wa like ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má gbàgbé ilẹ̀ Yorùbá kò gbúdọ̀ bàjẹ́. Ẹ jẹ́ àdìmú. Torí pé kí ni, tá a bá wòran tí àwọn tí wọ́n ń pè ní Fúlàní, àwọn Fúlàní tó dá wà, ẹ má ṣì mí gbọ́ o, ṣùgbọ́n àwọn Fúlàní agbébọn yẹn, ẹ ti mọ̀ wọ́n, àwọn x-men tí wọ́n bá jẹ wárun tán, kí làwọn àrọ́mọdọ́mọ wa fẹ́ máa sọ? Ẹ má gbàgbé, ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ajìjàgbara wa. Yálà àwa tá à ń fi ẹnu jìjàgbara, tàbí àwọn tí wọ́n fi ohun agbára tí wọ́n ní tí wọ́n fi ń jìjàgbara, ó ti yé yín. Ẹ jẹ́ àfún wọn ní support. Ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún èmi Àrẹ̀mọ òun ni pé kẹ́ bá mi share ètò, kẹ́dẹ̀ bá mi like ẹ̀. Account number dẹ̀ ti wà lórí kámẹ́rà tó lórí screen yẹn látẹ̀kàn. Ẹ ti rí. Ẹ̀yin olólùfẹ́ wa, kò sí kékeré owó nínú mídíà. Kódà any amount tẹ́ bá ń fún mídíà, ẹ fi ràn lọ́wọ́ ni, bó jẹ́ data a máa fi ṣe. Ẹ ṣé tẹ́tí sí wa lórí ìkànnì The Truth Arena. Kó tó di pa tún lọ, ẹ bá wa gbádùn fídíò yìí táyé bá ṣe wà tó bá ṣe é ṣe, kò ní bàjẹ́ fọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣé. Ẹ káàbọ̀ padà, ẹ ṣé tẹ́tí gbọ́ wa lórí ìkànnì The Truth Arena. Eléyìí la ní ká bára wa sọ o. Ẹ ti gbádùn gbogbo àwọn fídíò yẹn, ẹ̀yin náà ti rí ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ojú òní tì wá lágbára Ọlọ́run bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Àdúrà gbogbo wa ló máa gbà o. Democracy yìí á pè mí àti ẹ̀yin ni, ẹ má gbàgbé, ẹ má jẹ́ ó fọ́ o. Ẹ jẹ́
ti aṣíwájú Bọ́lá Ahmed ká tì í lẹ́yìn nípa ọ̀rọ̀ tá à ń sọ, nípa àdúrà, nípa ìwà àti ìṣe wa. Ẹ̀yin lọ́balọ́ba wa, ó dọwọ́ yín o, ẹ má gbàgbé o. Pàápàá ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ dàrú, kì í ṣe nítorí èní, nítorí ọ̀la ni, nítorí àrọ́mọdọ́mọ wa tó ń bọ̀ tá àti ìbí wọn àbí wá léèrè o. Ẹ má gbàgbé ìtàn bẹ o. Pàápàá ẹ̀yin ọba, orúkọ yín wọnú ìwé ìtàn. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jẹ́ adarí wa náà, orúkọ yín wà ní ìwé ìtàn. Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó, Dàpọ̀ Abíọ́dún gómìnà Ògùn State, ìyẹn ní àkókò tá a wà yìí ni o, torí pé program yìí ó máa wà lórí social media títí ayé ni. Lákòókò tá a wà yìí, a wà ní 2025. Gọ́vnà Babájídé Sanwó-Olú òun ni gọ́vnà ìpínlẹ̀ Èkó lásìkò yẹn. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún òun ni gọ́vnà ìpínlẹ̀ Ògùn lásìkò yìí, lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ní 2025 yìí. Gọ́vnà Adélékè òun ni gọ́vnà Ọ̀ṣun State lásìkò tá à ń sọ̀rọ̀ yìí. Gọ́vnà Mákindé, Ṣèyí Mákindé òun ni gọ́vnà Ọ̀yọ́ State lásìkò tá à ń sọ̀rọ̀ yìí. Tá bá kúrò lọ́dọ̀ àwọn gọ́vnà tá a bọ́ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba, Ọọ̀ni ìrìṣà Ọọ̀ni tó wà ń bẹ̀ ní 2025 yìí lásìkò tá à ń sọ̀rọ̀ yìí, òun ni Ọọ̀ni Ọba Adéyẹyè Ògúwùsì, ẹni ìtàn. Ṣóyé Àrẹ̀mọ Jésù lórúkọ tèmi o. Lásìkò tá à ń sọ̀rọ̀ yìí, ojú òní tì wá. Ó lè dọ̀la kí àrọ́mọdọ́mọ wa kán máa gbọ́ ọ̀rọ̀ yìí, ojú òní tì wá. Ẹ máa bá wa share, kẹ́dẹ̀ máa bá wa like. Gbogbo wa la máa dìtàn. Ẹni tó ń sọ̀tàn òun náà máa dìtàn, ẹni tó ń gbọ́tàn òun náà máa dìtàn. Àwọn kan ti dìtàn bí àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, àwọn bàbá wa Abíọ́lá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ti dìtàn o. Lásìkò tá a wà yìí, ìjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló ṣèjọba lọ́wọ́ ní 2025 yìí. Ohun tí yóò ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n lágbára Ọlọ́run, èmi àti ẹ̀yin a ó tọ́la, a ó jọ̀la lọ lágbára Ọlọ́run. A ó dìtàn ayọ̀, a ó dìtàn re, ojú òní tì wá lágbára Ọlọ́run. Àwọn àrọ́mọdọ́mọ wa wọn ò ní gé kàbámọ̀ jẹ, wọn ò ní máa bú wa, wọn ò dẹ̀ ní máa ṣépè fún wa. Ẹ má gbàgbé, ẹ máa bá wa share, kẹ̀dẹ̀ máa bá wa like lórí ìkànnì The Truth Arena, gbàgede òtítọ́. Ọmọ Ojúkòbó rẹ̀ yín náà ni o, ọmọ ìgbìlẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gbore, ọmọ báńtà ní ìlú Ìjẹ̀bú-Òde náà ni, kò ní bàjẹ́ fọ́mọ ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀bẹ ní bẹ́ṣú, àtẹ́lẹsẹ̀ a máa bẹ̀nà wò. Ẹni tó bá ní kí àrẹ̀mọ má bọ̀ nìkan làrẹ̀mọ ò ní dìbà o, bí ògo ṣe ń jẹ́ tọlọ́run bá mi. Ẹ ṣé tẹ̀ǹtẹ̀ ti gbọ́ mi. Ó dàbọ̀. Love you. Bye bye.